Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa la bá lé. Mẹ́wàá ń ṣẹlẹ̀ báyìí o. Gbogbo wa náà la mọ gbogbo awuyewuye tó ń lọ lórí bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń da ìlú láàmú, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùà tí wọ́n gbé olóyè Sunday Igboho dìde. Now, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ la ti gbọ́ nípa ohun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Engineer Seyi Makinde, tí wọ́n sọ nípa bí olóyè Sunday Igboho bó ṣe jáde tán. Oríṣiríṣi là ń gbọ́ tí wọ́n tẹ̀ ń sọ wípé pé àwọn ò ní kí olóyè Sunday Igboho kó wọnú igbó, pé olóyè Sunday Igboho ò ní right àti lé àwọn Fúlàní kúrò nílẹ̀ Yorùbá, pé according to constitution, kò tọ́ sí olóyè Sunday Igboho, pé gbogbo ọmọ orílẹ̀-èdè wọ́n ní àǹfààní láti gbé níbikíbi tó bá wù wọ́n. Even though tí wọ́n bá ń pa wá, kán ṣá máa gbé lọ, ìyẹn ò mean pé kí ẹ wá lé wọn dànù. Pẹ̀lú gbogbo bó ṣe ń pa ọmọ Yorùbá yẹn, gómìnà Seyi Makinde ó ní irọ́ o, wọn ò gbọdọ̀ kúrò níbi tán wà o, pé tí olóyè Sunday Igboho tí ò bá ṣọ́ra ó máa fi mú dánrin. Now, ó ní brother mi kan tó jáde, ẹni tẹ́ ẹ mọ̀ dáadáa ni, Saheed Ire, ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yẹn ó ṣe everybody ní kàyéfì pé áwù. Ọ̀rọ̀ rè o. Saheed Ire ó jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé ẹ̀yin lẹ ti fà á. Ẹ̀yin lẹ ti fà á now. Báwo lẹ ṣe lọ máa fi engineer, site engineer ẹ lọ fi ń jẹ gómìnà? Ṣé ẹ mọ̀ pé kó kàn máa wọlé òun ni problem máa jẹ́? Pé ẹ lọ fi civil engineer, ẹ lọ fi joyè, ẹ lọ fi jẹ gómìnà yín. Ẹ mọ̀ pé tó bá ti rí ibi tí wọ́n ti kọ́lé báyìí, inú kan máa bí ni. Pé ìdí rèé tó fi ń wó ilé lọ́tùn, tó ń wó ilé lósì. In fact, Seyi Makinde yẹn ó ń ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí ni. Now, ká wá fà lọ sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Ó ní ká ṣá máa dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n fún olóyè Sunday Igboho ní go ahead. Ó ní fún eléyìí, pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo ọmọ Yorùbá, wọ́n ti surrender o. Pé eléyìí tẹ́ ẹ ṣe yìí, in fact in the first place ẹ release olóyè Sunday Igboho. Secondly, ẹ tún wá ní pé kí ó lọ dá àwọn ọmọ ẹgbẹ́ ẹ lẹ̀. In fact, mélòó la fẹ́ kà? In fact, báwo la ṣe fẹ́ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, báwo la ṣe yẹ kí wọn tó? Gẹ́gẹ́ bí Saheed Ire ti ṣe sọ, ó ní Seyi Makinde ó lọ ń dún mọ̀rùmọ̀rù mọ́ olóyè Sunday Igboho lẹ́yìn tí ọ̀gá pátápátá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fún olóyè Sunday Igboho ní go ahead. That means ó ti ṣetán àti parun ni. Ó ní gómìnà Seyi Makinde, ó ti ṣetán àti parun because ọ̀gá pátápátá ti ní ó yá máa báṣẹ́ lọ, ìwọ wá ń jáde from nowhere. Ó ní no, kò gbọdọ̀ báṣẹ́ lọ. That means ìyà lẹ fẹ́ bá ń bẹ̀. Saheed Ire sọ̀rọ̀, ilẹ̀kùn. Ó ti ní bí olóyè Sunday Igboho ṣe wà yẹn, kò sí anybody tó lè já bàbá yẹn bọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sí anybody tó lè já olóyè Sunday Igboho bọ́lẹ̀. Ìdí rèé, ẹni tó jẹ́ pé ó fi gbogbo
ọkàn tọkàntọkàn, ó fi gbogbo inú ẹ̀ ló fi ń sin ọmọ Yorùbá. Ẹni tó jẹ́ pé ó fi ilé àtọ̀nà ẹ lẹ̀, ó ń jà fún ìran Yorùbá. Bó dẹ̀ ṣe wà yẹn, ẹni tí Elédùmarè tó fi rán ni. So gbogbo àwọn ọ̀tá tó kàn ń bínú, tó ń sọ̀sọkúsọ, tó ń ṣe oríṣìíríṣìí, àánú wọn ṣe mí o. Àánú wọn ṣe mí because bí olóyè Sunday Igboho ṣe wà yẹn, kò sí ikú kankan tó lè pa. Bẹ́ẹ̀ ni. Ká ní pé ẹni ikú fẹ́ pa olóyè Sunday Igboho, ìgbà tí Buhari, olóògbé Buhari tó rán àwọn ọmọ ẹ̀ ńgbà yẹn, àwọn DSS, ìgbà yẹn ló yẹ kán ti pa olóyè Sunday Igboho. Meanwhile, olóyè Sunday Igboho jẹ́ a mọ̀ pé wọ́n rí òun face to face. At the end of the day, kí ló wá ṣẹlẹ̀? Báwo ni olóyè Sunday Igboho ṣe kúrò ńbẹ̀? Bí ó ṣe wà nìyẹn o. Iṣẹ́ Olúwa, àwa máa rí ìdí ni o. Because now, gómìnà Ṣèyí Mákindé ló ń jáde pé olóyè Sunday Igboho, pẹ́pẹ́ sí o. Ta ló rán ẹ lọ sínú igbó? Ta ló fún ẹ ní order, ní right pé kó lọ máa lé àwọn èèyàn kúrò nínú igbó? At the end of the day, àwọn tí wọ́n ń pariwo yìí, fake promises ló ń fún àwọn ọmọ kéékèèké o. Ló ń fún gbogbo ọmọ ìlú. Wọ́n máa ní àwọn ń jà fún ẹ̀tọ́ ọmọ ìlú. Same Ṣèyí Mákindé ló jáde tó ní pé kán má worry pé àwọn ọmọ tán jí gbé ní oríire local government yẹn, pé ìjọba ti ready àti dá wọn padà. So ìdápadà lélẹ̀ tó yẹ pé tí ẹ kọbi ara sí ṣe anything. Now ẹ ti wá rí ẹni tí ó ready àti jà fún yín, kò béèrè owó o. Ẹni tó ready pé okay o, jẹ́ ń jà fún ìran mi, ẹ tún wá ń lé dànù. In fact, pẹ̀lú àwọn ìròyìn tá a gbọ́, wọ́n ní pé bàbá yìí, ẹni tá à ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho, ó ti ṣetán, gbogbo ẹ̀ náà là ń rí. Ó ti pinnu pé as far as South West, gbogbo ilẹ̀ Yorùbá is concerned, pé gbogbo bẹ̀ làwọn máa dé. Láìpẹ́ la gbọ́ pé wọ́n dé Niger, ìpínlẹ̀ Niger, tí wọ́n dẹ̀ gba arábìnrin yẹn náà lẹ̀. So báyìí, wọ́n ní kò sí ibi tá à ní dé. Nǹkan tá à ń sọ nìyẹn. Gbogbo ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Igboho ti ṣetán àti cover. Then ìwọ kan wá ń jáde from nowhere, ó wá ní pé kò lè possible. Níbi gbogbo àwọn ọmọ ìlú tí wọ́n ń gbàdúrà, tó ń ṣàdúrà, tó ń kan sára sólóyè Sunday Igboho. Saheed Ire ó sọ oríṣìíríṣìí, ṣùgbọ́n nínú kan tí Saheed Ire sọ tí inú mi dùn, òun ni wípé bí olóyè Sunday Igboho ṣe wà yẹn, kò sí anybody tó lè mú olóyè Sunday Igboho wálẹ̀. Àfi tẹ́ni ẹ tó bá ti ṣetán àti dágbére fáyé ni o. Because ẹni tẹ́ ń rí yẹn, kò ń ṣe ṣeré-ṣeré o. Bẹ́ẹ̀ ni, kò ń ṣe ṣeré-ṣeré. Àfi kí Elédùmarè kó túbọ̀ máa ṣàánú wa ni. Ẹ̀yin èèyàn wa, oríṣìíríṣìí ló ti ṣẹlẹ̀. Mẹ́wàá ń bẹ, ó ṣẹlẹ̀ ní Junior. Bẹ́ẹ̀ ni, ẹni kan ló mọ̀. A ní rí jù báyìí lọ lórí eléyìí, ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣo àtẹ́lẹsẹ̀ abẹnáwò. Ẹni tó bá lámábọ̀là ní débá, kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.